Yes, sir. Ẹ̀wù tí mo wọ̀ yìí nìkan ló ń bẹ lára mi àti ṣòkòtò tí mo wọ̀ yìí nìkan kan. Governor Makinde in the midst of the residents. Governor Makinde dey here. This is Central Market. Governor Makinde addressing the residents. Now the governor on the go inspects the venue, the shops, and the houses. Modi governor is going to share àlàyé gbà yín. Mo ti gbọ́ aláti sọ pé ká má ṣe nǹkan bẹ́ẹ̀. Lọ ṣe wájú lọ. Okay sir. Kí ló ṣe ọ̀rẹ́ ẹ̀? Adéwọ̀n sọ àbẹ́bá sọ fún wa fún iṣẹ́ yìí wà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ni. Pé kí ni? Pé kí ni ẹlọ́pàá àti bọ́sẹ̀? I'm going to forget it. Bàbá mi sọ yẹn dá ẹnu yóò. Ẹgbẹ́ ìyá professional tó tẹ̀lé dà yóò forget it. Mo ìkọ́ tó sọ fún alábùkè mi dà láti pass information fún ẹ. Pé kí ni? Ẹbí ló àlàyé ìṣọ́ ara ẹ̀. Èwo làti kọ́ kí ló kàn mí pẹ̀lú bọ́sẹ̀? God bless you. Yes, sir. Go. No, live recording. This is Shasha Market. This is Shasha Market. Where them born. The governor of Oyo State come inspect the market.
Now the market with this, so. Wọ́n tó lè wá, ó gbọ́n fẹ́ mi láti tó níná, àti jẹ́ ìmọ̀ wọ́n, ní ìta lọ́wọ́ àti wọ́n tó lè tètè wà, tí wọ́n gbọ́ lọ sùn máa ń nà ọ̀lọ́. Wọ́n yá wa gbolé. The governor, they appeal to them, say we want to talk to them. So let's listen. Tẹ́ ẹ̀ bá ní jẹ́ kí n sọ̀rọ̀, ṣé kí n máa lọ? Tẹ́ ẹ̀ bá fẹ́ kí n sọ̀rọ̀, má máa lọ. Gómìnà ìyá rẹ̀ nínú owó gómìnà ìyá rẹ̀ ló fún mi lọ́wọ́. Ẹ máa gbọ́ mi. Ẹ máa gbọ́ mi. Ṣẹ́rí tí ogun bá fẹ́ ṣẹlẹ̀, ọ̀rọ̀ lábẹ̀rẹ̀, tógun bá parí náà, ọ̀rọ̀ náà là parí ẹ̀. My own position ni pé lágbára Ọlọ́run mi ò fẹ́ kí ẹ̀mí kankan ó ṣòfò mọ́ níbí. Ẹ jọ̀ọ́ ṣe rí ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni. Gbogbo rògbòdìyàn tó ń lọ yìí agbára Ọlọ́run àní lùsẹ̀ nìkan kan mọ́ níbí yìí o. Ṣé rí tó bá jẹ́ ọ̀rọ̀ pé a fẹ́ tún lè ṣe ni a fẹ́ tún ọjà ṣe ìyẹn kéré ni gbogbo ti ń kọ́ kí a lè mú ẹ̀mí yẹn padà a lè mú ẹ̀mí padà tó ẹ jọ̀ọ́ a fẹ́ kí ẹ̀mí mi kó tún lọ. Mo ti sọ pé káwọn leaders máa pe leaders níbí máa pe leaders lọ́rùn yẹn nírọ̀lẹ́ yìí wọ́n wá bá mi ṣe meeting pẹ̀lú chairman níbí anything tó bá yẹ ká ṣe láti provide immediate relief we will do it. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ we can't do it in an atmosphere the charge atmosphere like this. Àwọn kò ṣiṣẹ́ tẹ́ ẹ rán ẹ láti fún wa láàyè àti ṣe. So ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ni wọ́n ní tá a bá ro dídùn ìfọ̀n. Ẹ jọ̀ọ́ ohun tó ti ṣẹlẹ̀ ní àná ìjẹta ẹ jẹ́ ká kọ́kọ́ filẹ̀ náà ẹ gbà yí pé ìjọba tẹ́ ẹ fi sí ìdí padà wá sí ìlú ọ̀la máa padà wá.
gbogbo bẹ̀yìn. Àwọn leaders yìí ẹ sọ fún wọn, they will bring all of those complaints to me. They will bring all of those complaints to me. Ẹ ṣe. See the Hausa people. When I see the Hausa people, where them dey, where them sit. You.
Chairman, you don't be doing like that. You want to keep everybody from house. Mo ti débi báyìí gan tẹ́lẹ̀ tí mo ti wá. With this surrounding. No, àwọn kìnìún Hausa mi capture ọ̀dọ̀ gómìnà. Gómìnà tí wà bí ọjọ́ kan. These are the Hausas where dem dey. See there. Ṣé kí pàṣẹ lọ gómìnà wa? Àwọn jàpẹ́ kó wá fún wa, Hausa gbogbo wọn pátápátá. Àwọn civil defence méjì ni wọ́n jẹ́ Yorùbá. Sójà ní gbogbo àwọn Hausa ní gbogbo wọn jẹ́. Bá ti wá rárá bá wa táwọn náà bá fẹ́ sọ́nà àwọn sójà wà ní dípẹ́ndì àwa. Wọ́n rú àwa ní padà sẹ́yìn mọ́ òde káwọn òde ẹ̀ lágbára kankan. Títí tí tẹ́bi mú tẹ́bi sí àwọn èèyàn wa lẹ́sẹ̀ kiri. Ìṣẹ̀lẹ̀ ilé wo lulẹ̀ ẹ wá sọ fún ayé pé ká máa bà wọ́n dọ̀tẹ́ kí sẹ́sẹ́ kí lórí wa mí. Lórí kíkọ́ lórí wa kí wọ́n bá sì ti gbà kí wọ́n fẹ̀ ká àti ẹ̀ka Hausa mọ́. Wàhálà àwọn ti pọ̀ jù bá àfẹ́ mọ́ kí wọ́n máa lọ. Àwọn sójà yìí bá sí wa, wọ́n yìí bá sí wa torí Hausa. Àwọn sójà yìí bá sí wa torí Hausa. Ilẹ̀ wa, wọ́n dẹ̀ Hausa dẹ̀ ń dùn Yorùbá lọ́wọ́ wọ́n dẹ̀ ń wò, wọ́n dẹ̀ yìn wọ́n mọ̀. Ẹ̀yìn ẹbí ní ọkọ̀ ní ẹbí kó wọn bóde lọ. Ọkọ̀ sójà ní ẹbí kó wọn bóde lọ. Wọ́n sì fìyà jẹ àwa mọ́lẹ̀. Àwọn Àmọ̀tẹ́kùn tó jẹ́ wọ́n dé wọn sẹ́yìn wọn ní kó máa nà àwọn Àmọ̀tẹ́kùn àwọn sójà yìí bá sí wọn nínú ilẹ̀ wa. Àwọn tó wá jẹ àǹfààní wa lórí. Wọ́n ní àwọn Àmọ̀tẹ́kùn wọ́n yìnbọn sáwọn Àmọ̀tẹ́kùn nínú. Nadia. Na their property be this, so wey dem don package.
Hello? Yeah? The aides, the governor's aides, they are repelling me, you know. Hello? Wọ́n jẹ́ kí n ṣe àwọn wọ́n ní mi lè máa ṣe live lọ́dọ̀ wọn o. Kámẹ́rà rẹ̀ jù fẹ́ mi lóye. Gómìnà ń bọ̀ àbáyé ṣe wà lé gómìnà tí ń bọ̀ àbáyé. Oyè àti ń bọ̀ fúláwọ̀ ìgbó àti ń bọ̀. Ẹnu ẹ̀ sọ̀rọ̀. Àwọn àgbẹ̀ gómìnà lọ́wọ́. Ẹ padà wá. Ìwọ̀n ní Adébí tí a gá tírélà ní ẹ̀sọ́ mọ́ tí a fi délẹ̀. Ẹ̀rí kó wọn dẹ̀nkù. Ọlọ́run ló borí gbogbo wàhálà yìí. Wọ́n fìyà jẹ wá gidi gan wàhálà yìí. Ọlọ́run ló bá wa yanjú gbogbo kinní yìí. Kọ́ yẹ gbé mọ́ dání lélẹ̀ yìí. Irọ́ o, oye gan ti rí bọ́n o. Àwọn tó kọ́ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán láwọn OPC wa kúrò àwọn sójà wọ́n kọ́ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ló ń bá kí wọ́n tó máa sọná sí lébà yìí. Gbogbo ṣọ́ọ̀fù Haúsá ló ní wọ́n lè sọná sí. Wọ́n sọ lẹ́jọ́ bá Haúsá ló lélẹ̀ yìí o. ẹ̀yọ̀kan. Haúsá náà kọ́ ló nìyẹn náà. Kọ́tò kọ́lọ̀ ń ṣàánú àkọ́tò ní òjá ibo là ń lọ. Nílẹ̀ Yorùbá wọ́n á lè dán rẹ̀wò náà tì kò sẹ́ni tó ṣẹ̀kú mọ̀ ní tẹ́rítì yẹn. Dábàá wọlé dọ́nà àyà wọlé ni. Ó dáná. Àmì Ọlọ́run tẹ̀ ti yanjú ẹ̀ báyìí. Ó ti lọ báyìí Ọlọ́run ti yanjú ẹ̀.
nítorí tí mo fi lọ́lọ́ ti yanjú ẹ̀ ni pé ìjọba jáde nu wọn kọ́lá máa sọ báyìí kọ́ jẹ́ àtẹ̀lé kíláàdù yìí báyìí kọ́ tẹ̀lé kíláàdù yìí máa lọ kíkè náà òótọ́ ọ̀rọ̀ ni tó máa tẹ̀lé kíláàdù lọ wọ́n á sì padà máa lé wọn panu ṣáṣá ni àwọn náà dẹ̀ nílè sinmi dáadáa mọ́. ẹ wo ìjọba ìfìyàjẹrẹ fọ́njẹ́ wọn jáde pátápátá. ìjọba ìfìyàjẹrẹ ni ilà ṣe nínú ìlú yìí. à ń bẹ̀bẹ̀ pé kó kálukọ́ mọ̀ bínú pé táàbà jáde àwọn sójà tó wá wọ́n tó wá kó kìbọn fún wa wọ́n tún wá mú wa lọ́wọ́ lẹ́yìn fún Haúsá nínú ìlú wa àwọn ń bẹ̀ wọ́n ni pé kó má bínú pé kó táàbà wọnú ọjà àní jẹ wọ́n wá fa gbogbo property ta ní gbogbo ẹ̀ náà ti bàjẹ́ tán náà kò sí ẹ̀ka fún wa mọ́ súnlé wa kó súnlé bàbá wa a ní ẹ̀ka mọ́ àwa ti jáde o a ti jáde tó ti ẹ̀yìn sí náà so tí ó bá jẹ́ pé ọjà sásá ni gómìnà ọba close ọjà sásá àfẹ́ mọ́ àfi ọjà mọ́ àní àlàáfíà nínú ìlú láti ìjọ tí wàhálà ti ṣẹlẹ̀ àfojú kan oorun wàhálà tó júmọ́ sẹ́mi pípi tí wàhálà ti ṣẹlẹ̀ àwọn ètò mọ̀ jalè láà lè sùn tó ti ẹ̀yìn báyẹn àfẹ́ wọn mọ́ dábàá fẹ́ máa gbé wọn ti kọ́ ní sàdúgbò ká máa gbàdúgbò bọ̀ kán wá bísínẹ́sì mi ṣe o èmi lèmi sọ̀rọ̀ ọmọ alájí alárabà ló sọ̀rọ̀ ọmọ alárabà wọ́n ti súnlé bàbá mi tó ti ẹ̀yìn báyẹn àfẹ́ wọn mọ́ tó ti ẹ̀yìn báyẹn sọ́jà yẹn wọ́n ti gbà wọlé fún wa jù àfẹ́ wọn mọ́ ìjọba fẹ́ sọ òtún báyẹn lọ sà.